Africa Content TV. Àwọn tá ń dán mẹ́ràn yá ṣé ẹ fẹ́ kán sunkún ní ìbàdó. Àwọn tá ń múnú wọn dùn lójoojúmọ́ ṣé ẹ fẹ́ kán sunkún ní ìjọ. Àwọn ọmọ ẹgbẹ́ wọn gan ilé ẹgbẹ́ kan jẹ́ jíwẹ́. Bàbá tiẹ̀ máa rí oúnjẹ bàtó. Ẹjọ́ tiẹ̀ bá gbogbo yẹn tì. Máa sí mo ṣí ní màmá lọ́rọ̀ o. Ajíbọ́lá mo ṣí ní bàbá ò bàzó. O lè ṣáájú òkè mi lọ. Ẹjọ́ tí a fi gbogbo yẹn lẹ̀, ẹjọ́ mú láti bí mo sì ní màmá ńlá o, Ajíbọ́lá mo sì ní bàbá ò bàjẹ́, mo lè ṣáájú òkè èdè lọ, ó lóbi. Mi ò kọ́rù ẹ̀ lábàgàwá àti lọ́dá lọ. Wọ́n kọ́rù ẹ̀. Mo ti sọ nínú mú mánìjọ pé èmi láṣọ múra fún màmá mi àdìgbàkó múra mo gbọ́dọ̀ yà o. Èmi láṣọ múra fún màmá mi àdìgbàkó múra Àjíbọ́lá ò gbọ́dọ̀ yà o. Àwọn ọmọ tèmi náà bá ti láṣọ fúnra fẹ́mi náà òpin ọgbọ́dọ̀ ya òjúbọ. Àwọn àfáà mi ò ń gbàdúrà alábí pé nǹkan kan oníṣẹ́ mi ìrìnbọ̀dọ̀. Àwọn tí wọ́n mọ̀ àtàwọn tí mi ò mọ̀ kúnlẹ̀ bá àdúrà gbogbo wọn náà ń ṣàdúrà fún wa. Àwọn wòlíì mi ò ṣàdúrà àwọn tí wọ́n wọ̀n àtàwọn tí wọ́n wọ̀n Ajíbọ́lá àbáká gbogbo wọn náà ṣàdúrà. Mo ṣẹ̀ṣẹ̀ ṣálẹ̀ àwọn fans mi bá tó gbogbo wọn náà ṣàdúrà. Pàṣẹ gbádùn bàtú bàbá àṣìlá nǹkan kan gbọ́dọ̀ ṣe tí wọ́n rà lábẹ́ owó bàtà bá wá sí mọ́. Orí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ajíbọ́lá aláàbọ̀dọ̀ torí mo lọ́ọ̀lọ́ aláàbíọ́bọ̀ pẹ́pẹ́ ọkọ̀ mi bá lọ ẹsẹ̀ ò dáadáa. Mo sì láwọn ọ̀gá níwájú láàbọ̀dọ̀. Mo sì láwọn bàbá, àwọn bàbá níwájú láàbọ̀dọ̀. Kẹ́mi wọn kún bá a sí látọ́rọ́, àwa ní ṣáájú wọn lọ. Ajíbọ́lá máa tí wọ́n ta wá sí wọ́n mú. Ẹ̀yin tẹ́ bá fẹ́ kórí rẹ̀ pé Kẹ́mi làbá ìka àjíbọ́. Pépé fún làbàkà bá ṣe bá ń ṣàmì á ṣé òun ṣàdúrà àbí kúnlẹ̀kúnlẹ̀. Ẹ gbọ́ ẹni tó fẹ́ rú ẹ̀ pé a bá ń ṣàmì àmì.
mọ pé mo fẹ́ rú ẹ̀ èmi gangan ṣàwí ààrẹ. Tó bá fẹ́ rú ẹ̀ pé àwọn ìjànga. Ó bá ṣe fẹ́ kórí sọ́mọ alákejì yìí bá. Ló máa jẹ́ tí ẹ̀ náà alábílà ọ̀bá ká alábílà ká lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá mi ṣàmì, ẹ̀yin tẹ́ ẹ bá mi ṣàmì. Mo tọrọ ìlú ẹ̀fẹ́ iná alábílà ọ̀bá ká ẹ̀mí kúnkún ní sọ̀yà o. Ibà ṣe kúnlékún. Because Àlàbí ọjọ́ yẹn wà ní ó bá sọ̀rọ̀. Ìbọn láti wọ́n tí ó pé kí. Kò lè wá ọjọ́ ní àwọn ò padà. Dàwọn tí wọ́n fò sọ àtẹ ọmọ àjà. Àlàbí ọjọ́ yẹn wà ní ó bá sọ̀rọ̀. Àlàbí ọjọ́ yẹn wà ní bàbá yìí. Pé kí ni kò lè wá ọjọ́ ní àwọn ò padà. Dàwọn tí wọ́n fò sọ àtẹ ọmọ àjà. Gbogbo ọba ọpẹ́ ní ìgbèrú ní ipa àtọ̀nà gbogbo ọ̀nà lọ́lọ́run tó èmi ẹgbẹ́ kẹ́rin ètò ayé mi nífẹ̀ẹ́ òògùn kọ̀ọ̀rọ̀ àti lè ní ilé ìwádìí ìṣòro olùdó èmi náà owó padà jọ amátàsà mo ti ẹ̀dí gbọ́kọ̀rọ̀ àròpin mo ti kọ́ mo ti ẹ̀dí gbọ́kọ̀rọ̀ àròpin mo dìbò. Mo ti rò pé mo jẹ́ àtúní kò tóbi. Ọba mi tó forúkọ rò mí ó wá sí o. Ọlọ́mọdé lorúkọ mi ìbámu bẹ́ẹ̀. Àlàbí ọjọ́ yẹn wà ní ó bá sọ̀rọ̀. Ìbọn láti wọ́n ti òfin. Pé kí ni kò lè bá wọn jẹ́ ní ọmọ ò padà. Ọmọ tí wọ́n mọ̀ wọ́n jẹ́ àpẹẹrẹ ọmọ wa ni. Ẹ ò ní ẹ tí ó wà náà láti gbà ó. Ẹ ò ní ẹ tí ó wà náà láti gbà. Dàgbọ́n wa bí ẹni oṣù onídàá. Lẹ́nu òní tó ń jẹ́ gbádùn ọ̀kan kọjọkọ. Ara tó sùn ní bùsùn kan tún bá tó kiri. Tàbí káyé ti gbé mi bá sóòtún ọ̀wọ́ o. Báyẹ̀ mo wà, bọ́rùn mo wà, kò yẹ mi aláyé gan. Ṣùgbọ́n àbẹ̀wò kẹ́kọ̀ọ́ òye láti gbà o. Ẹ̀mú mẹ́ta ló fi bí ọ̀hún mi. Bẹ́ẹ̀ni, má sàré o máa tẹ́ dúró máa jà fún un. Wọ́n ní méjì máa ń ṣì ní o. Láyé lẹ́ni àròpin bá padà dẹ́ni tó gbà yìí. Táyé ń péjọ bí ìhera fún kó tó dé. Àlàbí ọjọ́ yẹn wà ní ó bá sọ̀rọ̀. Ìbọn láti wọ́n ti òfin. Pé kí ni kò lè bá wọn jẹ́ ní ọmọ ò padà. Ọmọ tí wọ́n fọwọ́ jọ àpẹẹrẹ ọmọ ni. Má dúró máa jà bọ̀, àṣàrí àṣàjò ìjọba. Má dúró má jà, má sáré àtàkùn láyé. Adúró máa jà bọ̀, àṣàrí àṣàjò ìjọba. Má dúró má jà, má sáré àtàkùn láyé.